oṣooṣù lẹ ń pààyàn o tẹ́ fi ń rúbọ fórìṣà. Àwọn wo lẹ wá ń pa? Àwọn obìnrin náà máa lò fún ẹ̀jẹ̀ obìnrin ló mọ́ bèrè. Báwo lẹ ṣe wá rí wọn? Ó láwọn ọmọ tí mo ní fún wọn tó máa gbé mọ́tò síta. Nígbà tí Ayéfẹ́lẹ́ ti pé wọ́n ti jọ ṣe rìhásà tán pé Ayéfẹ́lẹ́ ò rántí gbogbo rìhásà tán jìjọ ṣe pa. Tí wọ́n sọ pé àwọn wo lẹ wá ń pa á sí wọ́n ti pé obìnrin làwọn ń pa ẹ̀jẹ̀ àwọn obìnrin làwọn máa ń lò káàkiri pé òun máa ń gbé mọ́tò. So tó máa ti gbé mọ́tò síta wọ́n lè lọ gbé ọmọ ní club wọ́n lè lọ gbé ọmọ lẹ́gbẹ̀ẹ́ títì. Èkó bóyá wọ́n fẹ́ ní boyfriend àbí àgbésùn. So wọ́n á dẹ̀ gbé tó bá ti kú díẹ̀ kan délé wọ́n ní nǹkan tó máa fi kàn ní ara. Ó lọ ní tiẹ̀ ni. Ó lọ nìyẹn tó máa ti wá pa ẹ̀jẹ̀ náà máa dà sórí òrìṣà yẹn. Ẹ ti jó díje. Ṣé ẹgbọ́n nǹkan tí Ayéfẹ́lẹ́ sọ bẹ́ẹ̀ wọ́n ẹ̀ wá sọ pé àwọn bọ́ìsì wọn máa gbé mọ́tò wọn máa lọ gbé ọmọ ní títì. Ipe so tó bá ti wá pa ọmọ yẹn ẹ̀jẹ̀ ló máa ń dà sí orí àwọn òrìṣà yẹn. Ẹni tó bá gbọ́ ohùn ẹni tó ń sọ̀rọ̀ yìí ẹ rí pé ẹni tó ń sọ̀rọ̀ yìí gan mi ò rò pé ó róúnjẹ jẹ mi ò rò pé ó róúnjẹ jẹ mi ò rò pé ó rí ṣe. Yes, at the end of the day tẹ́ bá máa rí ẹni yìí ẹ rí pé ẹni yìí kò ní kẹ̀kẹ́ tó sọ pé àwọn bọ́ìsì òun gbé mọ́tò wọ́n lọ ń gbéyàn yìí ẹ rí pé kò ní kẹ̀kẹ́. So àwa ń rọ Yinka Ayefele ẹni tó bá sọ òyìnbó nílé àná ló máa ń túmọ̀ ẹ̀ pé kó jọ kó torí Ọlọ́run bá wa pòdúsì arákùnrin síta gbogbo ayé fẹ́ mọ ojú ẹ̀ pátápátá. Àsìkò tẹ́kọ̀ lè dédé táàgì ṣẹ̀ṣe pẹ̀lú ìdọ̀tí ti kọjá torí pé àwọn bàbá wa àwọn bímọ náà pera wọn Ọ̀sanyìn Bíkin tó kọ́ àwọn bàbá wa ní ìṣègùn kò kọ́ wọn pé kọ́ máa fi èèyàn ṣe ìṣègùn tó bá yẹ pé bẹ́ẹ̀ làwọn bàbá wa ṣe ń pààyàn bàbá ńlá ẹ̀ Ayéfẹ́lẹ́ wọn níbi wọ́n á ti pa gbogbo wọn tán. Wọ́n ní kí àgbàdo tó délé ayé ó ní nǹkan tí ẹdìyẹ ń jẹ àbí Yèyé Ọ̀ṣun ó ti kọ́ àwọn bàbá wa ní midwifery àtọ̀rúnmìlà tó ń bímọ. So oògùn tí Ọ̀sanyìn kọ́ àwọn bàbá wa wọ́n fi ń gbẹ̀mí láàánú àwọn bàbá wa ò dẹ̀ ná pépà débi tó ń fẹ́ máa ṣe oògùn owó. So tẹ bá sọ pé bóyá Ọ̀rúnmìlà ló kọ́ wọn lóògùn owó ni mò ń tà láti sọ. Ọ̀sanyìn kò ná pépà débi tó ti wá fẹ́ máa ṣe oògùn owó. So ẹni tí bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ brọ́dà mi tó interview ìjọba wa gbé ojú ẹ̀ síta a fẹ́ mọ̀ onítọ̀hún òrìṣà wa èyí tó ń gba ẹ̀jẹ̀ tí Ògún ni ó yà gbogbo yẹ ẹ̀ mọ́ káwọn ancestors ẹ̀ mọ́ káwọn ni bàbá wa Ògún á máa gbẹ̀jà àwọn ọmọ ẹ̀ Ṣàngó á máa gbẹ̀jà àwọn ọmọ ẹ̀ Ọbàtálá á máa gbà àwọn bàbá tiwa ò ń ṣèkà wọn ò ń ṣe ìkà Ọ̀sanyìn á máa gbàjà àwọn ọmọ ẹ̀ àwọn bàbá wa ń protect ní kó tó gbé Jésù dé àbí mọ̀ọ́mọ̀ àwọn bàbá yẹn ló protect àwọn bàbá ńlá tiẹ̀ ìyẹn ìwọ Yínká Ayéfẹ́lẹ́ yìí nínú igbó ọ̀pọ̀lọpọ̀ ìlú tí wọ́n dá from nothing àwọn ancestors yẹn ni wọ́n ń pè tó ń protect wọn gbà náà kí ló dé tí wọ́n ṣe pa wọ́n àwọn bàbá ńlá yẹn ni wọ́n pa wọ́n mọ́ àwọn Ọ̀sanyìn ló ṣe nǹkan fún wọn tó fi ń gbénu igbó tí ẹbọra ò fi lè jẹ wọ́n òrìṣà oko wọn náà máa ń pè ní ajorí iwin torí ó bá wa lé àwọn iwin sínú igbó orò tẹ́lẹ̀ fẹ́ gbọmọlé nìyí ó lé ọ̀pọ̀lọpọ̀ òun náà fi fọ̀lú mọ́ tí ìlú ṣe ń gbé. So age kẹfà wá sórí internet kẹkọọ create propaganda ó sì kọjá agbọ́ ni o àwa ò gbà o ní láti produce ọkùnrin yẹn o ní láti gbé ojú ẹ̀ jáde gbogbo ayé fẹ́ mọ̀ yes ó lè máa mú àwọn èèyàn wa dé ibi tó ti ń pààyàn yẹn tó ń fìyàn sí yẹn bẹ́ẹ̀ ni àṣọ jù báyìí lọ ó dìgbà kan náà. Ẹ ṣeun adúpẹ́ bó ṣe jẹ́ gẹ́lẹ́ ó ní mọ̀mọ́ wa ti sọ yẹn ó máa mú wa débẹ̀ àwọn ò ní jáwọ́ lọ́rọ̀ ẹ a sì ní jásẹ̀ ohun tí a rí òkodoro ẹni tó sọ̀rọ̀ yẹn a dẹ̀ fẹ́ rí òrìṣà yẹn àwa gangan ní láti mọrú òrìṣà bẹ́ẹ̀ yẹn so bó ṣe jẹ́ gẹ́lẹ́ ni mọ̀mọ́ wa ti sọ fún wa yìí Ayéfẹ́lẹ́ ló ń bọ̀ ní 3:30 àti ìrí ń ta o. Ẹ lè mọ̀ pé irọ́ ni ọ̀rọ̀ yẹn ìyá mi. Àti ìrí ń ta ó ló ń bọ̀ ta àti ìrí o. Queen. Sá. Ẹ lè mọ̀
Abọ́yè bọ́ ṣiṣẹ́ o. Speaker látọ̀dọ̀ yín mi lè rí speaker yẹn bí ẹ̀dá pẹ̀lú okay ó dẹ̀ kó ti bẹ̀rẹ̀ jẹun ọ̀fẹ́. Ẹni sọ ẹ dúró ṣé ń gbọ́ mi sí kẹ́lì mọ̀ pé irọ́ ni wọ́n ń pa irọ́ ni kinní yẹn gbáà wípé ẹgbọ́n nǹkan tó sọ ó ní pé táwọn bá ti mú obìnrin yẹn wá àwọn máa wá pa ṣé wọ́n gbéṣẹ́ oògùn owó fún yín ni àbí kí ni nǹkan tẹ́ fi kinní yẹn ṣe. Gbogbo nǹkan tá a máa béèrè náà nìyẹn. Because kò sọ pé kò ń ṣe kó sọ pé wọ́n ń gbéṣẹ́ oògùn owó fún wọn sàn bóun ṣe ń sọ sí ó sọ pé bóyá ẹ̀jẹ̀ kinní yẹn ó di dandan ẹni tó kẹ̀ ń sọ̀rọ̀ ìkẹ́rì ó gun ọ̀kadà débẹ̀ yẹn ni ẹni tó ń sọ̀rọ̀ yẹn ó gun ọ̀kadà dé ibẹ̀ yẹn ni. Bẹ́ẹ̀ni ó ṣe tó jẹun kánú. ẹ mọ̀ pé mo sọ pé wọ́n ti jọ búùkù ọ̀rọ̀ yẹn ti tẹ́lẹ̀ kó tó di pé wọ́n débẹ̀ kó tó di pé ó ń sọ̀rọ̀ so gbogbo nǹkan tí wọ́n jọ sọ ń bẹ̀ yẹn irọ́ gbáà ni kò sí nǹkan kò sí irọ́ tó jìnnà sóòótọ́ ni ó dẹ̀ dùn mí gan fún Yínká Ayefele Ọlọ́run mi gan. Bàbá mi ó jẹ́rọ̀ ni kò jẹ́rọ̀ ni a máa wádìí òkodoro ọ̀rọ̀ yìí a máa wá jáde. Bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín sà àbọ̀rú àbọ̀yè à ń gbọ́ yín sà. Ẹ ní sùúrù sà ẹ ní sùúrù òkè à ń gbọ́ yín bàbá. Ẹ ṣe mà ẹ kó ètò mà kí gbogbo ilé o mo ṣe làbọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí i ṣe rí mo dúpẹ́ fún ìyàwó tó ń sọ pé àwọn ti tan àwọn fóònù àwọn méjì lẹ̀ ẹ dákun tí ẹ bá wá fortunate láti lè bóyá wọ́n máa ní kéèyàn pè ní àbí anybody tó bá ń gbóhùn mi tó bá láǹfààní láti pè sórí program yẹn ẹ dákun ẹ bá wa bi ọ̀nkú Ayefele wípé ẹni tí wọ́n gbé wá yìí àbí tó bá dẹ̀ ṣe bóyá à ń tà ń ṣe tó bá lè wọ recording ẹ bá wa bi ẹ̀gbọ́n Ayefele wípé ojú ẹni yẹn tí wọ́n gbé jáde ṣáwọn náà mú ìwà burúkú wọ́n fẹ́ kó máa tẹ̀síwájú nílẹ̀ wa ni àmọ́ wọ́n fẹ́ fòpin sí i because mi rí reason tí wọ́n fi ní gbé ojú ẹni yẹn jáde èèyàn sọ pé àwọn pa èèyàn 78 láti fi ṣe aburú náà tó bá gbé ojú ẹni yẹn síta àwọn èèyàn tó bá wà ní society ẹni yẹn wọ́n á mọ̀ pé lágbájá báyìí ni wọ́n á sá fún wọ́n wá gbójú ẹni yẹn pamọ́ ṣé wọ́n ran iṣẹ́ yẹn lọ́wọ́ sí ni àbí kó wọ́n dópin fún wọn fi òpin sí béèrè tí mo fẹ́ jẹ́ ká béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n Ayefele nìyẹn o because ẹ dẹ̀ rí i pé lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn èèyàn wa kan wọ́n fa gbùrú bàbá wa kan tí mo lè sọ pé bóyá ọ̀gá Ayefele nu àbí ẹ̀gbọ́n wọn náà jẹ́ tó jẹ́ bàbá àti gbogbo wa náà mo fẹ́ lè sọ wípé gẹ́gẹ́ bí òye ọmọdé mo fẹ́ lè sọ pé ọ̀rọ̀ tó fa ohun tí Ayefele fi gbé prógámù jáde nìyẹn ìgbà ìṣe bí ìṣẹ̀ṣe lẹ́fẹ́ pọ́n lé ìṣẹ̀ṣe yẹn a máa padà bàjẹ́ tó jẹ́ wípé àtònílẹ̀ àtẹ̀lẹ́jò wọn a máa sá fún un ó ní reason tí wọ́n fi ṣe prógámù yẹn mi rí reason míì tí wọ́n fi ṣe prógámù yẹn òun ló fà á tó fi jẹ́ pé wọ́n lè gbójú ẹni yẹn jáde nítorí wọ́n mọ̀ pé tó bá gbójú ẹni yẹn jáde ẹni ò lè bọ́ lọ́wọ́ ọlọ́pàá àwọn tọ́jọ wà ládùúgbò tán rójú ẹ̀ wọ́n máa gbá ṣé pé irú iṣẹ́ burúkú báyìí wà lọ́wọ́ ẹ̀ wọ́n máa sá fún un brother mi dúró náà nǹkan tí mò ń wò bẹ́ẹ̀ níbi tẹ sọ́dẹ̀ ẹ má continue ọ̀rọ̀ yín o ẹ má bínú o ibi tẹ point ẹ kàn sáré fún jáde mò ń wò pé bóyá torí pé lóun ti serve jẹ́ mọ̀ pé ó ti serve táàmù yẹn ni kó wá explain fún wa o bóyá ó serve lóòótọ́ or not because how old kan lòun ó tẹ̀ ti pààyàn tó yẹn ó tẹ̀ ti lọ sí prison ní 3 states ló ti lọ o ká sọ pé 20 years ká sọ pé ẹdúró ká sọ pé 20 years ló lọ that's like 60 years so ọmọdé mélòó gan ni wọ́n fúnra yẹn number 2 mò ń wò pé bóyá torí pé ó serve ó lè máa kó òun protect ẹ kí society má bàa pa lòun ṣe má gbójú ẹ síta tó bá yẹ kó ti serve táàmù ẹ but at the same time state mẹ́ta ọmọdé mélòó ni ẹ 20 years mother ò kì í ṣe ìyàwó àtọkọ́njà 1 year 2 year 6 months mother case 20 years ó gbọ́dọ̀ lọ serve so 20 years àbí kó kéré 15 years ní state mẹ́ta ìyàmọdé mélòó gan ni wọ́n fúnra rẹ̀ tó wá ti jáde so ibẹ̀ yẹn sì ẹ̀mẹ́rin ìjọba ẹ̀mẹ́ta ní ẹjọ́ queen tó bá ti jáde ẹjọ́ bá record kalẹ̀ tó go back láti ṣe analysis lórí ẹ̀ kó má kàn dá gbọ́ ẹ lẹ̀ ẹ má bára yín lọ. ṣe rí máa tó sọ̀rọ̀ yẹn tá a bá fi ọgbọ́n orí gbé mi tí ì rojú ẹ o ṣùgbọ́n tá a bá fi ọgbọ́n orí gbé under 50 years ló máa wà ìyẹn tó ń sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ẹ ṣe wá pa àkíyèsí kí gbogbo èèyàn náà dẹ̀ ṣe ń sọ ṣé ẹ̀wọ̀n tán fún ẹ̀wọ̀n sí 6 months náà fún ni
tó fi wá máa sáf tó fi wá máa jẹ́ wípé pẹ̀lú ohun tá à ń gbọ́ yẹn nítorí ẹni tá à ń gbọ́ yẹn tó bá jẹ́ pé ẹ jẹ́ ká assume pé láàárín 20 years ló bẹ̀rẹ̀ ó dẹ̀ ṣe fún 10 years ó jẹ́ 30 years àbí ká sọ pé between 20 years ló fi ń ṣe yẹn náà fi ń mu náà fi ilẹ̀ ló lọ́n sáf ó yẹ kí èjì ẹ̀ kó tún máa wọ bí 80 years tàbá ní ká wò ó tó bá tiẹ̀ pẹ́ ká tẹ̀ sọ́mọ́ fún ní 5 years pẹ̀lú ẹ̀wọ̀n mẹ́rin tó náà ti ṣe yẹn ẹ jẹ́ ká wá wò tó túmọ̀ sí pé ṣe rí gbogbo ọ̀rẹ́ tẹ́ bá lọ wo foundation ẹ̀ wọ́n hun ni ọ̀rọ̀ tí wọ́n hun ni. ẹ ó dùn sá. ọ̀rọ̀ tí wọ́n ní kókó ọ̀rọ̀ mi ń bẹ̀ ni pé ẹ ní sùúrù sá wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ẹ ní sùúrù. ṣé torí reason tó fi gbójú ẹni ẹ pamọ́ ni ṣé kò lè máa continue nǹkan tó ń ṣe ni wọ́n ṣe gbójú ẹ̀ jáde nítorí kò ṣe pé wàá tú àṣírí àwọn ọkọ̀ tí wọ́n gbé gẹ́gẹ́ bí program ọ̀tá máa ń gbọ́ bóyá ó wá tú àṣírí àwọn ọkọ̀ tó ń ṣe nǹkan ní kọ̀rọ̀ tó wá fẹ́ jù wọ́n síta kọ́ má bàa máa pa òun gangan ló ń ṣe tí ó wáyé kó gbójú ẹni ẹ pamọ́ béèrè tí mo fẹ́ jẹ́ ká dùn ọ́ lè rí ẹ̀kọ́ àbọ̀ yìí béèrè tí. hello ẹ ó dàn wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ látòrí YouTube wọ́n fẹ́ pè wọlé látòrí YouTube à ń gbọ́ yín sà látòrí YouTube ẹ sọ̀rọ̀ wọlé kí gbogbo wa gbọ́ yín. Ọ̀pá ni ó ṣe fọ́gà ẹ̀ àtọ̀wọ́ tó sọ̀rọ̀ àtúnlé sí ẹ̀yẹ ó lè máa fọ́ ìpàkọ́sẹ̀ láti kọ́sẹ̀ láti. Wọ́n máa fi nǹkan burúkú wọ́n máa fi ṣàyọ̀ wọ́n á dẹ̀rù pé bí àwọn gidi làwọn ṣe ń fi. Ọ̀gbẹ́ni Yinka Ayefele wọ́n ti jáde kó wá ṣe nǹkan yẹn ni. Wọ́n ti jáde kó wá ṣe nǹkan yẹn ẹni wọ́n sọ pé tó wà nínú màá nǹkan tó wà nínú màá sọ. Ọ̀gbẹ́ni tó jáde tó sọ̀rọ̀ yìí tábà máa tó pípé ẹ̀ òní kọjá bàbá tí wọ́n sọ̀rọ̀ sí bàbá tó sọ̀rọ̀ sí ṣẹ̀kiri bàbá tó sọ̀rọ̀ yìí bàbá yẹn ti ń jẹ gan-an. Òun lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣí ẹ̀ àfààní òun lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣí ẹ̀. àti kí lórúkọ ẹ̀ àti Rashidi ọmọ Ìgbò wá jókòó sórí program wa mi báyìí lánàá. Kí ni bàbá tó sọ máa sọ̀rọ̀ yìí ti fẹ́ràn sí orúkọ ẹ̀rọ létí àbá yẹn. Bàbá èwo ń bẹ̀. Tó ń sọ̀rọ̀ ìsọkúṣẹ̀ ṣe báyìí. Bàbá yìí ti ń jẹ bàbá tó ń sọ̀rọ̀ lọ bàbá yìí náà máa ń sọ̀rọ̀ tó ń wọ̀. Ṣé eléyín wẹ́dẹ̀wẹ̀dẹ̀ kan báyìí wọ́n pọ̀ ṣé eléyín wẹ́dẹ̀wẹ̀dẹ̀ kan báyìí. Irọ́ bàbá àgbàlagbà yìí bàbá tó ń polówó ibẹ̀ náà báyìí. Ṣé kìí ṣe kíní ẹ̀ kí lórúkọ ẹ̀ Alufulani àbí ẹ̀yìn kí lórúkọ ẹ̀ yìí. Mi ìmọ̀ ṣé Kọ́lá Olóòtú. Tí bàbá mi bá mọ̀ ṣe tí mímọ́ aláìjáde tó wá sọ yìí ó ti yé kẹ́rí Nàìjíríà ní ọmọ ọkọ̀ dé o ìlú tó lófin tí yóò lè jáde sórí afẹ́fẹ́ kó máa sọ nǹkan yẹn lẹ́nu pé kó má wáyé àtúnṣe àtúnṣe sí nǹkan tó ṣẹlẹ̀ yẹn. So èèyàn tí ẹ wá di ọmọ Nàìjíríà rárá o tí wọn bá lè gbé máa yìí ọ̀rọ̀ tó bá lè pè lẹ́jọ́ àtòwò àtẹ̀dọ́sọ̀rọ̀ rẹ̀ àwọn ọmọ ètò fẹ́rù kọ́kọ́ ní ẹ̀wọ̀n lọ́wọ́ ti bá yẹn tí wọn bá ti ìwé àkọ́dé sọ̀rọ̀ ọ̀gbẹ́ni yìí tó gbé ọ̀gbẹ́ni yẹn wá tó òun gbọ́dọ̀ fún ẹ wá ń ti ọ̀rọ̀ sẹ́nu fídíòtì yẹn ó wá ń ti ọ̀rọ̀ sí lẹ́nu òun náà lè jábọ́ tí wọn bá wà wọn ti kárọ̀. Àbọ̀ ìyẹ̀bọ̀ ṣíṣe má bínú wọ́n sì sọ̀rọ̀ lọ́kù díẹ̀. Kíní spíkà yẹn ló off. Ẹ má bínú o. Spíkà yẹn ló off. À ń gbọ́ yín. Àwọn ọkọ̀ ní dẹ́gà kiri yìí bẹ́ẹ̀ bá
bá lè pe má yẹn lẹ́jọ́ tó ń jẹ́ tó fi ń bà yín jẹ́ yẹn ó kù sọ́wọ́ ni. Kí ló dé 78 èèyàn táwọn àgbà ẹ̀ wá ní Yorùbá ti sọ̀rọ̀ yìí ẹ ṣé gan ni adúpẹ́ sà. Ẹ ṣé gan ni sà ó dà sí. Àbọ̀yè bọ́ ṣiṣẹ́ ẹ ṣé gan ni bàbá. Ìgbà tí mo kọ́kọ́ rí fídíò yẹn láàárọ̀ yìí ìyàlẹ́nu ló jẹ́ fún pé Yinka Ayefele kí lọ́lọ́run ṣe. A ti play látàná. Òun náà ni àtàná ni òun náà lọ pé kí lọ́lọ́run ò ṣe fún tó tún wá kí lọ́lọ́run fún ṣówó ni àbí kí ni nígbà tí wọ́n tó lọ́pọlọ báyìí tó wá jókòó tó wá sọ pé ìran bàbá ẹ̀ ló fẹ́ máa bàjẹ́ torí àtijọ́ àti mu. Gbọ́dọ̀ náà ṣe gbogbo kí ni pé wọ́n ti mọ̀ pé àwọn èèyàn ti ń lajú àti kìrìsìtẹ́nì àti ìsìlámù àwọn èèyàn ti mọ géèmù tó ń play so kò jẹ́ kí Yinka Ayefele kó máa involve nínú géèmù báyìí so kọ́lọ̀ ń ṣàánú wa pẹ̀lú àwọn pípọ̀. Àbọ̀rọ̀ àkọyè ìyá mi pín ṣé ń gbọ́ mi. Mo ń gbọ́ yín bẹ́ẹ̀ ni sà mo ń gbọ́ yín sà mo ń gbọ́ yín bàbá. Ṣé ń gbọ́ mi mà. Bẹ́ẹ̀ ni sà. Tẹ bá wo bí ọmọ olójú kọ̀ọ̀kan Ayefele bó ṣe sọ̀rọ̀ yẹn tẹ bá wo bó ṣe sọ̀rọ̀ ó dàbẹ̀ ń pé òun ló lọ ń gba béèlì ẹni yẹn gan ni bó ṣe ń sọ because ẹ̀ṣẹ̀ wọn bí báyìí bí pòun ló lọ ń béèlì ẹ̀ ẹ̀ṣẹ̀ wọn bí báyìí bí pòun ló lọ ń béèlì ẹ̀ ẹ̀ṣẹ̀ wọn bí báyìí bí pé ṣé ọjọ́ kọ̀ọ̀kan ló fi ń dá fẹ́wọn ọmọ drákèsì ni ṣọjọ́ kọ̀ọ̀kan ló ń dá fún ni tó fi ṣẹ̀wọ̀n ẹ mọ̀ pé máa yẹn sọ pé kò ń ṣe mẹ́rin ó ní kò ń ṣe mẹ́rin bó ju bẹ́ẹ̀ gan lọ wípé kò kì í ṣe mẹ́rin so ṣé ọjọ́ kọ̀ọ̀kan ni àbọ̀sẹ̀ mẹ́rin àbọ̀sẹ̀ márùn mọ́ drákèsì tó bá kẹ̀ máa. 78. Gbogbo lé ṣẹrẹ tó ń ṣe. Àdàkùn bá fi jìn fún òun wá sọ òun dẹ̀ sọ ní sọ pé bí pé bí ọ̀sẹ̀ kankan ló ń lò nù ẹ̀wọ̀n ni. Tó bá rí bẹ̀bẹ̀ ṣe ń sọ ẹ̀ ó ní bàbá ń gbèjọ ni ìtumọ̀ ẹni pé ó ní bàbá ń gbèjọ. Pẹ̀lú bàbá ẹ̀ ó pẹ̀lú bàbá ẹ̀ tí wọ́n ti ṣòwò pẹ̀lú bàbá. Wọ́n fẹ́ ta ní ẹjọ́ bóyá wọ́n fẹ́ dá ní ẹjọ́ 7 years nísìnyí ọlápọ̀ ní bàbá ń gbẹ́jọ́ wọ́n lè fún ní 2 years bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn tẹ́ bá dẹ̀ tún wo fídíò yẹn dáadáa olórí kórí burúkú yẹn ó lóun tún jẹ òun ti jẹ complete èèyàn rí ṣé èèyàn nìyẹn ẹja bira wa léèrè ẹ yóò ti yẹ possible nǹkan tó sọ yẹn ṣé ó possible but àdì sọ pé kò possible ó lè jẹ́ pé wọ́n jọ ń pín jẹ ni because nǹkan tó mu tí ò fi ṣojú ẹ̀ á jẹ́ pé you are together wọ́n jọ wà nìyẹn so àti lè sọ pé kò rí bẹ́ẹ̀ á jẹ́ pé wọ́n jọ ń pè dé irú òrìṣà yẹn tí ó sọ pé wọ́n fi ẹ̀jẹ̀ èèyàn ń bọ yẹn a fẹ́ mọ̀ because òrìṣà àlà làwa mọ̀ pé ó máa ń gbẹ̀jẹ̀ èèyàn so ń bo lẹ́dẹ̀ tí wàá rí òrìṣà àti tiwa tó tún ń gbẹ̀jẹ̀ o so ó máa fi wọ̀n wá so ó máa fi wọ̀n wá. torí òrìṣà tó dárúkọ yẹn gangan abẹ́mú òòṣà tó ń dẹ̀jẹ̀ lé lórí tán yọ ọkàn èèyàn fún ọkàn dúdú tán yọ fún so ó ní láti wá clarify rẹ̀ gbogbo oníṣẹ̀ṣe ló ń pè é Yinka Ayefele gangan la mọ̀ tó ráàrí fèsì kejì yẹn so the first place tá a kọ́kọ́ rí òun náà ni bàbá Yinka Ayefele yẹn wọ́n á fọ ìgbà tó máa fa gbogbo ẹ̀kú ajá ìdúró àfagbó. ó máa fagbó rẹ̀ jáde olómọbi tó ti rí ẹni tó interview tó máa wọ́ jáde so any other thing kò tí kàn wá báyìí òun gangan ló kàn wá ná first person first suspect ó ní Yinka Ayefele. tó bá lè jẹ́ pé wọ́n lọ kúkú ẹ̀ ní Yinka Ayefele tó bá lè jẹ́ pé ṣe ni wọ́n kúkú ẹ̀ ní Yinka Ayefele á gbà pé kò ń ṣe ibi tóun ti wọ́n ló máa ti gé tó bá yẹ pé ṣe lọ kúkú ẹ̀ pé bóyá ṣe ni wọ́n lọ tán ra kúkú ẹ̀ òun kò ní ṣe irú ẹ̀ mọ́ láyé ẹ̀. ẹ̀rẹ̀ rí nǹkan tá a rọra ń wò pé àwọn kúkú ẹ̀ ní pé tó bá jẹ́ pé wọ́n kúkú ẹ̀ ní. àwọn alálẹ̀ ti di ọpọlọ wọn ni wọn ò lè mọ̀ ṣe rí àwọn míì wà tó ṣe pé máa wò wọ́n lójú báyìí ẹ̀ ní mọ̀ pé wọn ò fẹ́ràn oníṣẹ̀ṣe tó ti yẹ yín ààrẹ ní ara tí Yinka Ayefele ṣe tó bá ti ń tíyàn ṣé òun kò ronú ni kò ru ọpọlọ wọn pé ibi tẹ́ ẹ fẹ́ tì mí sí kíní yìí tó bá ba fáyà ńkọ́ ṣé kò rò débẹ̀ kó máa ba fáyà bí irú eléyìí àbí kí ló ní mind tó fi lè ṣe irú program báyẹn tó fi lè jẹ́ tó máa involve nírú nǹkan báyìí at this kind of time irú mọ́lẹ̀ ló
ló ń gbèjà rẹ̀ gan ẹ má jà parọ́ tara wa jẹ so àsìkò lélẹ̀ láti máa rí dájú pé ojú ti àwọn tó ń gbógun ti ìṣẹ̀ṣe lábẹ́lẹ̀ ni o lójú gbangba ni o àsìkò ìdájọ́ ti dé fún wọn that's it. ṣe rí nǹkan tí Ayéfẹ́lẹ́ ṣe Ayéfẹ́lẹ́ ó sọ pé òun máa wá síta lénìí òun dẹ̀ máa mú bọ̀ yẹn dání wá kò ì wá síta o ó ti fìyẹn ròyìn pé bóyá wọ́n máa dákẹ́ lórí ọ̀rọ̀ pé tóun bá sọ pé òun bọ̀ ń ta bóyá wọ́n máa dákẹ́ bóyá láti ìsìwà tó fi lọ parọ́ yẹn bóyá wọ́n ní kó lọ sọ pé bóyá wọ́n á dákẹ́ lórí ọ̀rọ̀ òun a sì ń wò náà sì lè wá náà a sì ń wò bóyá ó sì máa wá òkè ẹ jẹ́ ká sì máa ẹ má sọ̀rọ̀ yín lọ mo wà lórí màtáì mo wà lórí gbogbo péjì ẹ̀ pápátá ni mo pín fóònù mi sí. tí táìmù prógámù bá tí ìpè kò tí ní wá ẹ jẹ́ ká sì máa retí ilé ní ò tí ṣù yíbù gan gẹ́gẹ́ bí Nàìjíríà ṣe ń rọrùn wọ́n lè sọ pé iṣu kan ló ṣẹlẹ̀ ni ò jẹ́ kẹ́ nígbà tẹ́ni yóò wá mọ́ ni ò jẹ́ káwọn ṣe prógámù mọ́ so that Nàìjíríà làwà anything can happen géèmù tí ò ṣe play ní country mi ó ṣe play Nàìjíríà nítorí pé bàbá jọ́n play Nàìjíríà so that tó ṣe rí nìyẹn. ẹni tí wọ́n sọ yẹn torí ẹ̀ ń gbà mí máa wà tí a bá ń sọ̀rọ̀. bàbá mi ẹ yé pé sétánì èṣù kì í ṣe èèyàn Ìbàdàn ní bàbá tàwa. ẹ má ṣe mistake tó bàbá ṣe ń gbọ́ mi tí ìlú tó ní ọba ṣe bíbàdàn ní ìpínlẹ̀ ti ṣẹlẹ̀ so ó yẹ kí ọlọ́pàá gan fúnra wọn wọ́n ti lọ sí ilé Ayéfẹ́lẹ́ kí wọ́n ti ẹni yẹn gan pàápàá gan mi lè parọ́ fún yín ó yẹ kí àkọsí ti wà lọ́wọ́ ẹni yẹn. Ayéfẹ́lẹ́ sọ pé òun bọ̀ á pariwo ẹ̀ lánàá lòun bọ̀ ń ta a sì sí rí. Nàìjíríà ni bẹ́ẹ̀. Nàìjíríà lè wà àmì ẹ̀sọ́ ìpínlẹ̀ kẹsàn-án tẹ̀yẹ sọ̀rọ̀ yìí o ẹ má bínú tí mo tọrọ yẹn dàbí kan mi ẹ̀sọ́ tẹ̀yẹ sọ̀rọ̀ yìí kí ni reason ni tèmi àtàwọn èèyàn tàbá ń sọ̀rọ̀ nípa ìlú ètò òṣèré generally tàbá ń sọ mọ́ra wọn mo máa ń sọ fáwọn ènìyàn pé wọn ò gbé mi wá wò Nàìjíríà wọ́n bí mi sílùú yìí ni mo dàgbà sínú mi tí ì ní àǹfààní láti bọ́ sílùú mi bóyá kí n gbé ọdún kan sódà gbogbo éèjì mi inú ìlú náà mo ti ń lò sódà ó wá jẹ́ kí ọ̀rọ̀ Nàìjíríà kò yé mi dáadáa téèyàn bá fẹ́ pẹ ajá lọ́pọ̀ fún mi màá jẹ́ kó yé ẹ pé ibi tó fẹ́ sápamọ́ sí rè wọ́n ṣe ń ṣe rè sísẹ́mù Nàìjíríà tó ṣe ń wọ́ọ̀kì nìyẹn kí mo á gbìyànjú àti sọ ní pé anything goes bàbá tẹ́ bá sọ wípé ó yẹ kán ti kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí Ayéfẹ́lẹ́ lọ́wọ́ bàbá Nàìjíríà ìlà wà tí ẹnìkan tó ń pè lánìí ní àbí kí náà gbórúkọ máa yẹn tó sọ pé tẹ́rọ́rìsì ni tó ń jalè káàkiri ṣé bí ṣéṣe Ayéfẹ́lẹ́ náà ló ti bọ́ta Ṣínà Rambo ẹ ṣe bàbá ṣé bí ọ́fíìsì ẹ̀ náà ló ti jáde tó sọ pé òun ti dé olùgbàlà òun ti gba Jésù lólúwa tó olùgbàlà tó dẹ̀ sọ nǹkan tí ò ṣe fetí gbọ́ tọ́lọ́pọ̀ torí ẹ̀ kátà kànú pípẹ́ pẹ́ ọlọ́pàá ti lọ gbé ẹni yìí ó kíní kan gbàwó so that anything can happen in this country. irọ́ parọ́ fún rọ́ọ̀dì ìlú yẹn. bàbá tó ń sọ̀rọ̀ a mọ̀ pé rán parọ́ fún rọ́ but ọdún tá a pé ti ìyẹn ti Ṣínà Rambo yẹn kó àwọn àgbájọwọ́ òkè dé sí ló ti yẹ yín àgbájọwọ́ lélẹ̀ tá à ń sọ̀rọ̀ àpẹ. bàbá ẹ jẹ́ kí n tún fún yín lápẹ̀rẹ̀ mi ìyẹn tún jìnnà ẹni sùúrù ẹ jẹ́ kí n tún fún yín lápẹ̀rẹ̀ mi bàbá ẹ jẹ́ kí n tún fún yín lápẹ̀rẹ̀ mi ṣé kí n tún fún yín lápẹ̀rẹ̀ mi nígbà tán gbé ta lọ lọ́hùn tó níyàwó mẹ́ta jáde sí gbangba tó sọ fún ẹnu ara ẹ̀ pé òun wà lára àwọn báwọn plan ẹ̀ táwọn ṣe gbé táwọn ṣe tàn táwọn ṣe gbá ẹjẹ́ àwọn ọlọ́pàá mi gbolo gbé ṣẹṣẹ ọlọ́pàá náà ṣe yẹn ni àbí ṣẹta náà ṣe. bẹ́ẹ̀ni legal job ni. ẹ sọ̀rọ̀ sí yẹn náà. àní legal job ni kò sí rọ́pò. so tá a bá ń sọ̀rọ̀ nípa Nàìjíríà tí ó tó bá jẹ́ pé ó ní level tó ju eyín dé ibi tó yẹ yín dé yẹn ẹ máa fetí gbọ́ ohun táwọn ẹlòmíì tó tún yé wọn jù bẹ́ẹ̀ lọ. Sísẹ́mù Nàìjíríà nìyẹn. ọ̀rọ̀ tí ẹ sọ ṣe ń gbọ́ a sọ pé kò rí bẹ́ẹ̀ but wọ́n máa ń pe kinní kan ní ọ̀rọ̀ tó ṣojú tí kò farasí ó dìbẹ́ẹ̀dì bí ẹlẹ́jọ́ bá ṣe gbé ẹjọ́ ẹ̀ṣẹ́ ti rí tí n bá sọ ìtàn kékeré kan fún yín ṣe bí pé èèyàn kan ṣo báyìí ṣe ń gbọ́ ó dẹ̀ ṣọ́ọ̀ṣì èèyàn kan ṣo. àbọ̀rúbọ yìí o. ìyẹn tí ò tiẹ̀
tájà bá lẹ́ni lẹ́yìn ó máa ń pọ̀ bọ̀ ẹ mọ̀ pé àwọn pípù yìí náà àwọn tó máa ń ṣe bákọ̀ọ̀pù wọn yẹn tó bá ti di pé ọ̀rọ̀ yìí ti fẹ̀ lójú pé ó ti fẹ̀ lóòótọ́ wọ́n máa step back ni o ó máa di títí ẹnìkan ni o tó bá rí pé eléyìí sọ tọ́rọ̀ bá ti pọ̀ jù ẹ ní mọ̀gbà tí ọlọ́pàá máa lọ arrest ẹni tẹ́ ẹ̀ sọ yìí tọ́rọ̀ bá pọ̀ jù lórí nǹkan tá à ń sọ yìí tí àbá dúró ẹ rí pé wọ́n máa lọ arrest ẹ. àbọ̀rúbọ̀ yìí o. ká tiẹ̀ mẹ́nu ayé kú ẹ jẹ́ ká lọ arrest ẹ ni wọ́n máa lọ mú. wọ́n fẹ́ sọ̀rọ̀ Òtù Ifẹ̀ wọ́n dà pé wọ́n fẹ́ sọ̀rọ̀. Òtù Ifẹ̀ Òtù Ifẹ̀ ẹ káàárọ̀ ẹ káàsán. ẹ kú ohun pẹ̀lẹ́ àbọ̀rúbọ̀ yìí ẹ kú ohun. Ìgbà tí mo wo fídíò yẹn lánàá ó ká mi lára number 1 number 2 èmi nídìí nọ́mbà Ayéfẹ́lẹ́ number 3 tí wọ́n bá fún èèyàn tẹ́yàn bá lọ sí ẹ̀wọ̀n ó ní òun ti lọ sẹ́wọ̀n ju ẹ̀mẹ́rin lọ ló èèyàn 78 ọdún mélòó ló ṣe ní ẹ̀wọ̀n kọ̀ọ̀kan bó dẹ̀ ṣe ń sọ̀rọ̀ lóòótọ́ mi ò rò pé ọmọkùnrin yẹn tó 50 years tó bá tó 50 years bóyá ó ṣe pé 50 so àwọn ìbéèrè tá a fẹ́ béèrè ṣé ibo ni Ayéfẹ́lẹ́ ń bọ̀ ṣó ń bọ̀ wá sí TikTok lẹ́yìn ni àbí ibo ló ń bọ̀ tẹ́ sọ pé ló máa jáde torí mo gbọ́ yẹn kí n tó decide pé mo fẹ́ wá sókè so I need the number Ayéfẹ́lẹ́ èmi ò mọ nọ́mbà ẹ̀ èmi á pè é fọ́tò ẹni yẹn a fẹ́ kó gbé fọ́tò ẹni yẹn jáde tí wọ́n bá èèyàn pa èèyàn kan ẹjọ́ ikú ló máa dáfò fún rẹ̀ ká má wá sọ èèyàn 78 tó wá ló ti lọ sẹ́wọ̀n ju ẹ̀mẹ́rin lọ ẹ jẹ́ ká fọgbọ́n orí gbé kínní ìnà èèyàn kan tó bá gbọ́ pé ó pa èèyàn kan lọ́nà àìtọ́ ẹjọ́ kú ni. wẹ́dà ọ̀nà tó tọ́ àbí ọ̀nà àìtọ́ wẹ́dà ọ̀nà yẹn tọ́ àbí ọ̀nà yẹn ò tọ́ ẹjọ́ ikú ló máa dá fún ẹni yẹn so èèyàn kan ò lè ṣe ṣó kan kó gbẹ́ nìkan wá sórí ṣó ẹ̀ kó bo ojú ẹ̀ ká má rí ojú ẹ̀ ohun lásán là ń gbọ́ so a fẹ́ mú ẹni yẹn a fẹ́ mọ ilé ẹjọ́ tó ti ṣe àwọn ẹjọ́ mẹ́rẹ̀ẹ̀rin tó ṣe a fẹ́ mọ orúkọ àwọn adájọ́ yẹn àwọn agbẹjọ́rò tiẹ̀ gan tó bá win case yẹn tó fi rí ìtúsílẹ̀ ní court àbí ní ẹ̀wọ̀n gbogbo nǹkan bẹ́ẹ̀ ni àwọn sensitive question tèmi fi àti technical question ta gbọ́dọ̀ béèrè ìdílé wo kí ni orúkọ ọmọkùnrin yẹn àwọn oyin ẹbí ẹ̀ ọmọ ìlú wo ni kí lorúkọ ẹ̀ dábàá máa wọ́rúkọ ẹ̀ lè wá ti sorúkọ muslim èmi lè bá yín bẹ́ẹ̀ tìyẹn tó bá dẹ̀ pa irọ́ orúkọ a máa mọ̀. sure. so jọ ẹ note gbogbo àwọn point tèmi fi sílẹ̀ yẹn ọ̀rọ̀ burúkú téèyàn gbọ́dọ̀ gbọ́ tàbí èèyàn 78 wá lọ sí ilé ẹ̀wọ̀n mẹ́rin ó dẹ̀ jáde life wọn ò dá ẹjọ́ kú fún ẹ̀rọ ló ń pa wọ́n fẹ́ mú kíní ẹ̀ bá ìṣẹ̀ṣẹ̀ jẹ́ ni irọ́ ló ń pa. sà kò ń ṣe 78 yẹn nìkan ṣó ó ní yìí tóun fi bọ òrìṣà nìyẹn o òun ti pa àwọn ẹ̀. bẹ́ẹ̀ni orúkọ òrìṣà yẹn a dẹ̀ fẹ́ mọ̀ a fẹ́ mọ orúkọ òrìṣà ìbọn náà ti ń sin òrìṣà yẹn ìbọn náà gbé òrìṣà yẹn sí ìbọn náà gbé òrìṣà yẹn sí gbogbo bẹ́ẹ̀ la fi mọ̀. ó bẹ́ẹ̀ni a fẹ́ mọ òrìṣà tó ń gbẹ̀jẹ̀ lórílẹ̀‐èdè irọ́ ló ń pa wọ́n set kíní ẹ̀ ọ̀pù ni. orúkọ tó òrìṣà yẹn jẹ́. orúkọ òrìṣà yẹn a fẹ́ mọ̀ kò sóríṣà tó ń gbà kò sóríṣà tó ń gbèyàn. láfikún sa ẹ má bínú gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ tẹ́lẹ̀dùmarè fún mi gẹ́gẹ́ tí mo jẹ́ babaláwo ó sọ ọ̀rọ̀ kan tí mo dẹ̀ tó fẹ́ jẹ́ kí á pàkíyèsí ara wa síbẹ̀ kí dẹ̀ ló sọ ni pé òun ti jẹ odidi èèyàn kan rí odidi èèyàn kan rí ẹ wá jẹ́ ká wò gẹ́gẹ́ bí babaláwo tó jẹ́ pé tá bá ní ká ṣe àkóṣe táwa dẹ̀ máa ẹdìyẹ ẹyẹ ẹtù pẹ́pẹ́yẹ a tún máa rí àwọn ẹlòmíì gan tó máa sọ pé àwọn jẹ òrúkọ tó fi nígbà tó máa fi ṣe fá àwọn nǹkan tí mo wá dárúkọ yìí tá a bá ní a fi ṣe àṣejẹ pa a fẹ́ jẹ bàbá gbogbo lé. èèyàn gan máa gbọ́ nǹkan kí sẹ́sẹ̀ rà go ká tó wá sọ odidi èèyàn. ẹ mọ iye ṣìnáàpù tẹ máa tún mú kí ó tó kó odidi èèyàn. ibi tí wọ́n lọ ń da egungun àwọn èèyàn tó ń jẹ kù ibi tí wọ́n lọ ń da àwọn egungun wọn sí gbogbo ẹ̀ la fẹ́ mọ̀.
nǹkan bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá o, nǹkan bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá o. Irọ́ lọmọkùnrin yẹn pa, irọ́ ló ń pa nípa pé wọ́n pa fún òrìṣà o. Wọ́n lè pa èèyàn, wọ́n lè tí ò gbé ojú ẹ̀ síta káwọn èèyàn lè máa sá fún, kán lè mọ̀ pé ẹni téèyàn ò gbọdọ̀ gbé láàrin ẹ̀ ní, tí ò gbọdọ̀ gbé láàrin àwọn èèyàn tó ló bá gbọdọ̀ pa àwọn èèyàn. Nǹkan tẹ́mi gangan sọ nìyẹn, nítorí pé nígbà tẹ́ gbójú ẹ̀ pamọ́ á kọjá láàrin ọ̀pọ̀ èèyàn, á tún kọ́ntínú láti máa ṣe iṣẹ́ tó ń ṣe yìí náà, àwọn èèyàn lè sá fún, ọlọ́pàá ò ní lè mú, ẹ gbójú ẹ̀ pamọ́. Kí ni essence tẹ́ fi gbójú ẹ̀ pamọ́? Kí ni reason gangan tẹ́ fi gbójú ẹ̀ pamọ́? Mo tún fẹ́ sọ nǹkan kan, ṣé ń gbọ́ mi? Ó sọ wípé kò sọ wípé wọ́n ń lò fún yàn, àìní bóyá wọ́n ń lò fún yàn ni o, bóyá wọn ò lò fún yàn, ó kàn ń sọ bíi pé kéèyàn kàn léwúrẹ́ mú ládùúgbò, ó kàn pàkó lọ dẹ̀jẹ̀ kan dẹ̀ jẹ ara ẹran ẹ̀, torí kò yé mi bóyá wọ́n ń lò fún yàn ni o, àtẹni tó ń lò fún ṣe rí pé kinní yẹn ó sì máa lọ fàgàn, kò ń ṣe ọ̀rọ̀ kékeré ní màánù yìí dálẹ̀ o, àtẹni tó ń pa àwọn èèyàn 70 kinní 70 something yẹn fún. ó yẹ kán ti invite Ayefele kó provide ẹni by now. Ó yẹ káwọn méjèèjì ti jọ wọn àbí tó ti máa fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Pé iṣẹ́ tán bá fẹ́ tọ́lọ́pàá bá fẹ́ ṣe yẹn, àwọn tó jẹ́ bàbá wọn náà wá ti pè wọ́n pẹ̀lú ẹ má dá wọn lóúnjẹ rí, àwọn kan ń jọ ni, so that period yẹn àwọn tó jẹ́ ọ̀gá ọlọ́pàá náà pé ok wọn náà kàn ń jọ kò rí, wọ́n fẹ́ fi bà wọn lórúkọ jẹ́ ni, wọ́n fẹ́ bà wọn kan lórúkọ jẹ́ ni, ara sísẹ́mù Nàìjíríà nìyẹn. Bọ̀ ká sọ pé ibi tí Nàìjíríà ti ń wọ́ọ̀kì ni tó program Awójíṣẹ́ fẹ́lẹ́ ṣe program yẹn tán àtòun àtẹniyẹn ó yẹ kọ́lọ́pàá ti dúró lójú ọ̀nà kán dẹ̀ kọ́ àwọn méjèèjì kán wá lọ máa bí wọ́n lè báwo lè ṣe jẹ́ báwo lè ṣe jẹ́ kí ló ṣẹlẹ̀. Ìyẹn ni láti defend the law pé kí lófin tó dá ẹ ló tán dẹ lẹ́jọ́, ìyẹn ni àwọn ọlọ́pàá yẹn kan ti wà sábà kan arrest wọn direct pé ẹ má gbàgbé Adédoyin o, ẹ má gbàgbé Adédoyin ẹ ṣe gàrí ẹ ṣe ọ̀rọ̀ tẹ́ sọ yẹn gan ni mo fẹ́ sọ. So kò sẹ́ni tó kọjá òfin tí wọ́n bá dúró tán tì lọ́rùn wọ́n á wọ, kò sí kankan tó fẹ́ ṣẹlẹ̀, wọ́n á fà á ibùdókọ̀ àwọn tó ránṣẹ́ gan máa sọ pé ọ̀wọ́ gan máa step back nítorí kórúkọ wọn má bàjẹ́. So kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ o, wọ́n bá dúró tán tì lọ́rùn á mọ̀ pé òun gan fúnra ẹ̀ ó máa mọ̀ pé òun ti wà nù wàhálà sí ẹsẹ̀ àgbọ̀n. Ó lè máa pààyàn pọ̀ kò kí ń ṣe fún òrìṣà kankan, ó ń pààyàn ni kò ń ṣe fóríṣà, ó ń pààyàn láti máa débi fúlá Adédoyin ṣe ń pààyàn yẹn ni òrìṣà kankan ò gbẹ̀jẹ̀ lọ́wọ́ ẹ̀. Kò sí èèyàn tí ó ń pààyàn bọ̀dá mi ẹ̀gbọ́n, kò sí ẹni tó máa pààyàn láì ṣe pé wọ́n ti rin gbígbóná bọ̀ tó máa ṣe bẹ́ẹ̀ yẹn máa kà bòròbòrò, ṣé wọ́n ti rin gbígbóná bọ̀ dì ni àbí wọ́n kan ìṣòmọ lágbárí ni. Iṣẹ́ owó ló ń ṣe. Ẹni tó sọ̀rọ̀ yẹn máa ti mọ̀ ọ̀kadà lókun débẹ̀, ọ̀kadà iṣẹ́ owó ló ń ṣe. Mo lè búrẹ̀ ọ̀kadà lókun débẹ̀, ọ̀kadà lókun débẹ̀, iṣẹ́ owó ló ń ṣe. ọ̀kadà lókun. Bí Ayefele ṣe wà yẹn kárí ẹ̀ ò ní balance. Táìmù ti tó fún Ayefele gan, ó ní wúmà kan lórí YouTube tó sọ̀rọ̀ nípa Ayefele pé Ayefele náà máa ń dọ́gbọ́n sí i, àwọn èèyàn kàn fọgbọ́n ṣáírí àyẹnù ni wọ́n sọ̀rọ̀. Tí ayé fẹ́ ṣe mọ̀ pé ẹni táyé bá fẹ́ kò kí ń lárùn lára, nǹkan tẹ́ lè fi bàjẹ́ àwọn àsìkò tó náà lásìkò tó bá tó wọ́n á dìde, so that is it, dìde. Gbogbo àwọn tó bá mọ̀ ṣe rí bóyá ká dá lọ́kọ̀ ọ̀nà tá a fi lè make sure pé this thing justice. Àgùntàn Israeli tó máa ń bá ṣe program àgùntàn Israeli kejì yẹn tó gbé Jésù sórí bí nǹkan míì yẹn, ìyẹn ò wá sórí program yẹn lọ́jọ́ yẹn, Ọlọ́run yọ yẹn. Torí àmì nìkan tó máa ṣe irú program bẹ́ẹ̀ yẹn pé ẹ̀rọ wọn náà interview àwọn èèyàn táwọn máa sọ̀sọ̀kúsọ lórí rédíò. ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá wa kan sọ lẹ́sìn yìí pé woman kan jáde ńgbà kan ó fẹ́ sùn kan Ayefele. Tí a bá fẹ́ wò gan, ó sì wà lórí YouTube bẹ́ẹ̀ ni, ó sì wà lórí ibẹ̀ yẹn, mo sì gbọ́ láìpẹ́ ìgbà tí kẹ́sì ìṣẹ̀lẹ̀, mo tún padà lọ gbọ́ ìgbé. Tá bá fẹ́ fi psychology wò, a lè sọ wípé bóyá Ayefele gan lára àwọn tó ń ṣiṣẹ́ f'Ayefele ńgbà náà. Correct, ibi tí mo lọ náà gbé jáde padà lẹ́sìn náà nìyẹn, mo tún lọ padà lọ gbọ́ ìgbé padà jáde lẹ́sìn yìí. Because
ẹ ká sọ ẹ jọ ẹ má fi gbogbo àárọ̀ yìí lọ gbọ́ news yẹ and number one tábà kọ́kọ́ fẹ́ sọ ṣé Ayefele ó interview máa yẹ ni àmì kí ni purpose interview number one ṣé ọlọ́pàá ló mú lọ síbẹ̀ ni àbí kí ni right Ayefele jẹ́ ọlọ́pàá ní Nàìjíríà tó yẹ kó ló máa interview ẹ̀ tó yẹ kó ti pààyàn bí 70-something years 70-something people tó yẹ pé ṣe rí àwọn ọkọ̀ mi wà pé ó máa ṣẹlẹ̀ lẹ́yìn Yorùbá yẹ kó máa tún fojú fò dá tipẹ́tipẹ́ tẹ́ pé àwọn kọ́kọ́ máa dé kó àwọn wá sórí station yẹn kan tẹ́kọ̀ máa bárúkọ yẹn kọ́ bárúkọ nǹkan jẹ́ tẹ́kọ̀ máa polówó kọ́ tẹ́kọ̀ kò lẹ́bọ̀ tó máa yẹ̀ yín lọ́wọ́ wò ṣé nǹkan tí a gbọ́ yẹn a kò máa gbọ́ lásán ẹgbẹ́ tẹ́kọ̀ máa keep quiet at the end of the day wọ́n ti ba orúkọ òrìṣà tẹ́kọ̀ ń bàjẹ́ tó ń rẹ́ fún àwọn tó ń ṣe nílẹ̀ Yorùbá tó ti bàjẹ́ gbogbo kí ni yìí ti ba nǹkan tó kan àwọn ọba aládé nílẹ̀ Yorùbá ni because wọn kọ́lé kan ní wọ́n máa balẹ̀ orúkọ Yorùbá jẹ́ ìdí name of pé kọ̀fẹ́ pé kò fún àpò ara yín ṣe rí táwọn Yorùbá gbé ìgbésẹ̀ lórí àwọn nǹkan tó ń ṣe nílẹ̀ Yorùbá yìí seriously dábì àwọn ọmọ nǹkan tá à ń ṣe nílẹ̀ Yorùbá nìyẹn o èèyàn kọ̀ ọ̀kọ́ ní tí wọ́n kọ́ àgbọ̀n mi máa ní tàbí èèyàn kan tí wọ́n máa dárúkọ nǹkan tó pé etí ò tẹ̀ ṣe gbọ́ rárá èèyàn 70-something people ṣé wọ́n wá jẹ́ ẹ̀rọ ni àbójágùtàn tó ń gbẹ́ ni ẹ̀ ń sìn bẹ́ẹ̀ kọ́ máa dé gbẹ́ ni ẹ sórí station rẹ pé àrígbóru àrírí sójú ẹ̀ka máa dá ohun sílẹ̀ àwọn èèyàn yìí sọ̀rọ̀ lórí ìkọ́ báyẹn akọ̀ọ́dé máa gbọ́ àyè máa jalè no just like that ẹ wá Ayefele ní tù yìí ta ó ní láti gbé Ayefele number one máa yẹ ó ní láti gbé jáde àwọn fẹ́ mọ èèyàn tó jẹ́ àwọn kan lè máa ba ilẹ̀ Yorùbá jẹ́ ìdí níbo kíní gbogbo kíní yóò ka àwọn ọba aládé because àwọn kan náà sì ní àwọn gangan ní aláṣẹ òrìṣà gbogbo káàánú wọn kọ́ nídìí kan interview ẹ̀ ó kọ́ mọ orúkọ tó kọ́ sọ́ orúkọ wọn jẹ́ number one ó bá àṣà Yorùbá jẹ́ ó bá ìṣe Yorùbá jẹ́ pẹ̀lú òrìṣà tó dárúkọ yẹ wọn ti kọ́ àwọn ẹni láti ṣeré gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ẹjọ́ tó lọ ẹ má bínú gbogbo lé bó ṣe kámẹ́rà ni mo ti gbọ́ ọ̀rọ̀ yìí ti wà lọ́kàn láti pẹ́ ọ̀rọ̀ yìí ti máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ káwọn èyí tó máa da ilé wọn ní sọ̀rọ̀ lórí ẹ̀. Ìbàdàn bá gbọ́ torí Ìbàdàn náà ti ṣe program yìí tí gbogbo ọmọ bá ń gbọ́ pátápátá kán dákun káwọn náà tiẹ̀ kọ́kọ́ dìde náà bó ṣe lé ọba náà fẹ́ lọ lẹ́fẹ́ lọ kí ẹ lọ bẹ̀ kí ẹ pariwo pé ẹ gbà pé ẹ fẹ́ rí ojú Ayefele níta kó wá kó mú màá yẹn jáde ẹ ní ọmọ Ìbàdàn ẹ jáde. Ayefele bú Ayefele ọmọ ilé ìtàbí èèyàn kan èyí tó pọ̀ ní ti ṣe fún sọ́ọ̀tì Ayefele lè mú bí ó lò máa jáde ní 3:30 Nàìjíríà time òun máa mú ẹnìyẹn dání wọn á sọ wá ṣe 3:30 ò tí ì lù ní ẹ bá mi dálẹ̀ fún ilé Ayefele ẹ dákun ẹ bá kanlẹ̀kùn ẹ̀ pé Ayefele tẹ́bù ti pé àgbo ti lu. kódà tún lè gbé ojú èèyàn jáde ẹ jẹ́ pé bí ń pa wọ́n lè lọ ìkà fún àṣẹ kọ́kọ́ láì gbójú èèyàn kọjá ṣé tó bá wà ọlọ́pàá ní láti fọ́lọ̀ pẹ̀lú kéèsì ẹ kò kí ń sọ pé máa dé gbóyè èèyàn kan wá ọlọ́pàá ní láti involve lórí kéèsì tó ń ṣẹlẹ̀ yìí èèyàn 70-something people ni o ó lò tẹ̀lé káyé tẹ́ fún àwọn ọmọ tí tòun ti pa yàtọ̀ sí eléyìí tóun tó ń pa ẹjọ́ pé òrìṣà ló ń gbà 70-something ẹjọ́ pé òrìṣà ló ń gbà ẹjọ́ tó lẹ́ máa ń ká fọ̀rọ̀ yìí ká má kàn ní ẹnu lásán àwọn èèyàn ní because gbogbo àtàwọn ìgbà Yorùbá ni wá ilẹ̀ Yorùbá dẹ̀ ni wá dẹ̀ mọ̀ pé rírì àmọ́ pàtàkì ohun kan tó ń pè lóríṣà èèyàn kan ní bàtọ́ kó ń fi èèyàn bọ òrìṣà ilẹ̀ Yorùbá ìtọ́jú pé à ń wá ìtúsí àwọn àtúnṣe ilẹ̀ Yorùbá èèyàn kan yóò máa fà á sẹ́yìn àdéhùn fi dé sẹ́mu àwọn kan máa jáde máa lo kíni ẹ̀ kéṣù wa pé ṣebí nǹkan tó sọ ilé ìfowópamọ́ náà kì í fi èèyàn bọ òrìṣà we need to take action on this issue ẹjọ́ tó lọ gbogbo ọmọ Yorùbá ẹjọ́ tó lọ bẹ̀ yín ni ìkànnì gbogbo wa o a ní láti ibi tí o bá ti sí òfin ẹsẹ̀ òsì òfin náà a fẹ́ fi òfin ká máa fi mójútó nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lẹ́nu yìí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lẹ́nu yìí thank you. ẹ ṣeun gan bàbá wa ìṣubú yìí o ẹ ṣeun gan ẹ ṣeun gan àwọn alálẹ̀ á wà pẹ̀lú yín. ẹ bá wa kanlẹ̀kùn ilé Ayefele ẹ bá wa kanlẹ̀kùn ilé Ayefele o gbogbo ẹ̀yin Ayefele fans Ayefele fans ẹ bá wa kanlẹ̀kùn ilé ọ̀gá yín o kó tó di woro tí woro tó tá bá ti tẹ pí àtẹ pí nìyẹn tá a bá ti tẹ pí àtẹ pí nìyẹn kó má di pé ṣèkó sọ pé òun bọ̀ kí ló tẹ̀ ní sùúrù fún tá a bá tẹ pí àti tẹ pí nìyẹn ògo làgbọ́ àgbọ́kọ̀mù o. gbogbo àjọ wa sí ìròyìn fún mo kí gbogbo lé àkú àtúntò látàárọ̀ ọ̀rọ̀ kan ṣo sí méjì ni èmi kàn ní sọ
ẹnìyẹn ò ọkọ tó ń sọ ni tó bá ṣó tó bá fòlì náà láti sọ̀rọ̀ ó yẹ kó lè ṣó fèsì. máa kọ́ bẹ̀ láti bi ọ̀rọ̀ ṣínà ẹnìyẹn bá ṣó ó yẹ kó lè ṣó fèsì ẹ̀ fún ẹ. ẹjọ́ sá máa kọ́ bẹ̀ láti bi ọ̀rọ̀ ṣínà rambo tí ó wá sórí program. wá interview wá ń ṣe ó dẹ̀ ti sọ pé ó ti lẹ́wọ̀n lẹ́nu. ẹ jẹ́ kí bàbá yẹn sọ̀rọ̀ ẹ ní sùúrù ẹ̀jẹ̀ ṣínà rambo tó wá sórí program Fásunlé tó ní nǹkan àwọn ohun tó kàn ló mọ̀ táìmù yẹn oríṣiríṣi ọ̀rọ̀ tó pàkọ́nà àwọn àbúrò mi ń gbà yẹn tó pàkọ́nà àwọn àbúrò mi ṣùgbọ́n wọ́n gbé Shina Rambo lọ sí kóòtù níbi tí ọwọ́ ní tẹ́sẹ̀ dé níbi tí Nàìjíríà ò dá dé gọ́ọ̀mẹ̀ntì nígbà yẹn wọ́n fún Shina Rambo ní amnesty báyìí wọ́n fi Shina Rambo sílẹ̀ gọ́ọ̀tì tí Shina Rambo ní ó fi wọ́n fún ní prógámù nìyẹn ìpéjọba ti dáhùn sílẹ̀ ó wá sọ ní sọ pé òun confess tẹ bá rí man tó sọ̀rọ̀ ọjọ́ yẹn gbogbo ọkọ ní Shina Rambo bàbá pápá tó jókòó lẹ́gbẹ̀ẹ́ tó ṣojú gbogbo yẹn ó wà tàrà green Shina Rambo gbogbo nìyẹn because òpópónà tiwa gangan ló ti operate gbogbo táìmù yẹn kí tó sọ̀rọ̀ àìkọ́ ní Shina Rambo ṣé wàá rí tí Ayéfẹ́lẹ́ sọ ṣé rí ẹnu ló máa ń pààyàn ẹnu ló máa ń láàyè ó lè ṣe kọjá ọgbẹ́ni àwọn àti wàá fi kéèkì lórí program ọgbẹ́ wa láti wàá fi ṣèrà lù ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ohun tó bá fi mú èèyàn gẹ́gẹ́ bí brọ́dà mi kan ṣe sọ́mẹ̀ pé wọn kiri gbóná sí èèyàn ń dì ó bẹ̀ sí ń kà bòròbòrò bẹ́ẹ̀ àtọ́bá jẹ̀lú tó lófin ni èèyàn lè sọ̀rọ̀ ẹ̀ lamẹ́ríkà bí o èèyàn lè sọ̀rọ̀ yẹn o ní Amẹ́ríkà bí yìí o tó bá jẹ̀lú tó lófin ni ó yẹ àtẹ̀tọ́ interview ẹ̀ ibi tó ti rí ibi tó ti kàn án ó yẹ kó méjì ẹ̀kọ́ ti wà nù gbàgà báyìí ṣùgbọ́n olùtẹ́ rí yẹn ìlú yẹn ò lófin tí ọmọ adẹ́tẹ̀ tó bá bọ́ sódò ẹ̀ ló sà ṣe ń gbọ́ mi ṣá ẹ̀ ló. ẹ ṣe sà tí ọmọ adẹ́tẹ̀ bá bọ́ sódò wọn á ní kókó kú lọ kókó àrùn lọ lánà àdúpẹ́ àrùn lọ nílùú ẹ jẹ́ kọ́ ọmọ olówó lásán kó fẹsẹ̀ kọ. ẹ jẹ́ ká ṣí ẹ live program yẹn jọ. ẹ jẹ́ kí ọmọ olówó ẹ jẹ́ ká ṣí ẹ live yìí ká dẹ̀ ta ká dabutaapu ẹ dákun. àmọ́ olówó ẹ jẹ́ ká ṣí ẹ kódòdó Ayéfẹ́lẹ́ aago mẹ́ta ti lù aago mẹ́ta bọ́ ti lù Ayéfẹ́lẹ́ bọ́ síta o. ẹ jẹ́ kó fẹsẹ̀ kọ ẹ̀gbọ́n tó máa wí níwọ̀n báyìí tó ń ṣe yẹn bọ́n ṣe títàwọn èèyàn ti ń lọ gbóló social media yìí ẹsẹ̀ àti kẹsẹ̀ ọwọ́ àti kọwọ́ ẹni tó wá sọ níta gbangba náà àwọn èèyàn tó nóhùn ló ẹ̀ mọ àwọn tó lò fún báwo la Ayéfẹ́lẹ́ ṣe mọ ẹni yẹn táwọn ò mọ̀ àwọn ìkọ̀kan náà jọ ní gbogbo ọbẹ̀ sọ̀tì sẹ́fẹ̀dà ni wọ́n ni ṣùgbọ́n níkọ̀ọ̀kan lọ́lọ́ máa tú wọn síta àwọn alálẹ̀ máa tú wọn síta àwọn òrìṣà alálẹ̀ wọn máa tú wọn síta níkọ̀ọ̀kan gbogbo apápátá náà máa fẹnu sọ ohun tí wọ́n ti ṣe níkọ̀rọ̀. àṣẹ o a ò níjọba nílùú bàbá a ò níjọba sàmà a ò níjọba nílùú táìpá bá níjọba ni ó yẹ kó ti má Ayéfẹ́lẹ́ ó yẹ kó ti mú oríṣiríṣi àwọn èèyàn lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n tó ẹ bá gbọ́ tó bá mú lé nìyí fún ara náà máa fi mọ́tò gbé tó máa bílò sáré fún tó máa fi gbé lọ sí Kútọ́nù. ẹni mẹ́rin ló fẹ́ lọ wò ní tìmọ̀ nínú wa ní Nàìjíríà ọ̀rọ̀ Nàìjíríà lẹ́ ń sọ báyìí tó bá lówó wọ́n ti kà á kópa tí ò lówó Nàìjíríà tí ó mọ̀yàn ó ti ṣe ayé wá Nàìjíríà kì í ṣèlú bẹ́ẹ̀ dẹ̀ ni àṣèlú wá àṣèlú yà sí olórí láṣeyàn tàbá fẹ́ wòlù tó dáa jù lágbàáyé Nàìjíríà jẹ́ number 1 kọ́ bá máa kà 1 to 50 Nàìjíríà máa wà nù wọn nílùú tó dáa jù nílùú tó lọ ń bùkún tó ní tilẹ̀ ẹbẹ̀ nọ́ra tí gbogbo nǹkan Nàìjíríà dá Nàìjíríà ó jọ̀kan nu wọn ṣùgbọ́n àwọn olórí láṣẹ ní àṣèlú yà àdúrà la máa gbà ó ká má bọ́ sọ́wọ́ lọ́wọ́ àdúrà la máa gbà ká má ṣèrè àdúrà la máa gbà ká má ṣèṣe ṣe rí ìlú Nàìjíríà tó fún olúwo ṣe o mo wálé ná ẹjá máa retí ìtọ́ máa tún sọ mo wálé o. ẹ ṣeun gan sa adé bí Nàìjíríà ṣe wà nìyẹn ẹ bá wò náà ìyára nǹkan tó ń fà á táwọn èèyàn fi máa fẹ́ kọ́kọ́ lo jungle justice ńgbà yẹn náà lélẹ̀
kó tó di pé wọ́n tún pín lẹ́nu pé ẹ̀kọ́ tó fòpin sí pé irọ́ ẹ má ṣe báyìí ẹ má ṣe. Ìgbà tó ṣe pé àwọn ìwà ìbàjẹ́ àwọn agbófinró gan-an kò tẹ́ àwọn èèyàn lọ́rùn. Nígbà tí wọ́n bá mú olè gbà kan níjọba ìjọba ológun tó máa lọ pa olè yẹn níwájú ilé bàbá ẹ̀ ẹ̀rí kó lè dínkù àwọn oníwà burúkú dínkù. Nígbà tó bá mú olè gbà kan tó kí táyà sí lọ́rùn tó ń sún lójú ẹsẹ̀ ó dínkù. Ṣùgbọ́n àwọn olórí wọn ti mọ tó ń ṣe pé àwọn ọ̀nà wọn ń lò wọ́n. Kò sáwọn tó wà níjọba ní ìsinsẹ́ nítorí rẹ́ẹ̀pù ní tí kìí ṣe àwọn ń lo egbò yàn tí kìí ṣe àwọn ń lo ara ẹran yàn tọmọ wọn máa ṣe tó máa ní kọ́ lọ́bọ̀ wọn jẹ́yàn gbé kọ́fẹ́ ní ẹ̀rọ pọ̀ ọmọ wọn tọmọ máa jókòó sí lóyìnbó Ọlọ́run adájọ́ Ọlọ́run adájọ́. Ọlọ́run adájọ́ àwọn èèyàn gan-an a máa take actions but fún àwọn agbófinró tó bá gbọ́ program wa yìí kì í ṣe pé bóyá a support jungle justice but kẹ́yìn náà kẹ́ ẹ prevent irú nǹkan báyìí because tó bá di pé gbogbo èèyàn ti mọ̀ pé ẹ ṣẹ̀tọ́ yín ẹ gbófin ilẹ̀ wa ró dáadáa nǹkan tó máa padà fẹ́ máa ṣe náà nìyẹn. So gbogbo ẹ̀yin agbófinró wa ẹ dákun tẹ́jọ́ mọ́lẹ̀ Yorùbá tẹ́jọ́ mọ́lẹ̀ pé dèkà ń sọ yìí ẹ máa gbìyànjú lórí irú àwọn ọ̀rọ̀ báyìí nítorí pé kí ni kì í ṣe nǹkan tó bójú mu. So eléyìí wá fún àwọn agbófinró míì àbí ẹni tó ń ṣiṣẹ́ fágbófinró tó lè máa fetí kọ́ ọ̀rọ̀ wa kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀ kẹ́ ẹ máa gbé àwọn necessary actions. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa o. Àṣẹ ṣì ń bẹ wájú. Mo ní orí ọ̀rẹ́ láti ojú ológun pẹ́pẹ́pẹ́ kan nílùú yìí ẹ̀fà òpó fáìlì èèyàn kò gbọ́dọ̀ sọ fún yàrá tó bá mú olè nílùú yìí ó gbọ́dọ̀ búṣọ ó máa ní kó jókòó táwọn bá débẹ̀ àwa nìkan ọ̀la ní access àti fún yìí á kọ̀ sí lọ́wọ́ láti mú lọ ìwọ tó mọ́lẹ̀ yẹn ó gbọ́dọ̀ búṣọ. Secondly olè ní àti tìmánu lé ń bí kidnapping ní nílùú yìí ó gbọ́dọ̀ dédé mú yàn kó tìmánu lé fúnra rẹ̀ débi pé kó wá sọ fún yàn kó máa pa débi pé kó wá pààyàn báwo ló fẹ́ ṣe ó lè ṣe it's not possible and it can't be possible it will never possible and it can't be possible kẹ́kọ̀ọ́ máa mú yàn kẹ́kọ̀ọ́ máa rẹ̀ pa tó máa bọ́ síta tó máa ní god pé ó ti pè yàn 72 láìsí ní wọ́ọ̀ tí kìí pé wà ní front wall ó sì ní wall front ogun ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ti bá ṣẹlẹ̀ gan-an nẹ́tọ̀ àti pààyàn. Ó rọrùn Nàìjíríà dàdí wa ó rọrùn Nàìjíríà ẹ wò tó ṣe pa Deborah kí ló padà tẹ̀yìn ẹ̀ yọ àwọn tí wọ́n táwọn ọlọ́pàá mú tí wọ́n rí fọ́tò wọn fídíò wọn tí wọ́n mú ṣe bí àwọn ọmọ ìlú wọn náà tún lọ farayọ tí pé kán tún wọn lẹ̀ tán lọ gbà wọ́n lẹ̀. Nàìjíríà la wà anything goes ni kílédùmarè ò ṣàánú wa kó bá wa tún lẹ̀ wa tò kó fún wa láwọn adarí rere. Nàìjíríà àti mú Babambola kan rí gbà kan àti mú Babambola kan rí tó gbé jẹ́nà ọ̀rẹ́ mi kan àdẹ̀gbẹ̀dẹ police post ẹ̀ níbẹ̀ kì í ṣe police station ṣá. Ṣé ẹ lè believe pé àwa náà tún sọ pé ká fi ọ̀kadà ká sanwó ọ̀kadà gbé lọ sí another police station. A mú olè a gbé lọ sí police post torí pé ibi ibẹ̀ yẹn kò gbajúmọ̀ tó so police post ló wà bẹ̀. Àwa náà tó wá ní ká mú owó wá lápò ara wa ká tó fi gbé olè ká sanwó fún machine. A dẹ̀ lọ bí 8 ká fi gbé olè tó di generator àti generator ká tún sanwó ká fi gbé dé another police station ká dẹ̀ ṣe bẹ́ẹ̀ ìjọ náà ni mo ti mọ̀ pé tí de police kọ́ gba jẹ́ẹ̀nì sílẹ̀ kan ní kẹwàá ń jọba yìí jẹ́ pé ìjọ tẹ́ bá máa débẹ̀ ló kọ̀la jẹ́ẹ̀nì lẹ́ máa bá tán ń lò. Ṣé rí àtẹ̀gbára bá jẹ́ẹ̀nì yẹn gan mọ́ níbi tọ́rọ̀ gan tẹ̀ wá tún mú ọ̀rọ̀ lọ a kàn fi tẹ̀ ọ̀rá jẹ́ẹ̀nì lẹ́nu pé sábà yóò mọ̀ nígbà tó máa lọ ẹ̀wá lọ́la. Ìyẹn dùn ẹ jẹ́ kí n sọ ilé fún wa kẹ́lì bá ọmọ tí ọlọ́pàá Nàìjíríà tó ṣe rí lọ́dún kan ládùúgbò tí mo ti ń ṣe business láti tó bóyá bíi 10 years ago báyìí ládùúgbò tí mo ti ń ṣe business gbà yẹn wọ́n wá mú obìnrin yẹn lọ́wọ́ ọ̀sán báyìí ni wọ́n mú ọmọbìnrin yẹn wọ́n ní ó fẹ́ fi sweet biscuit ó fẹ́ fi tàn mọ́ bóyá wọ́n ti fi tàn ni wọ́n gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ ibẹ̀ yẹn wọ́n sí mi dáadáa àwọn èèyàn bá pélé lórí wọn lù ú mà yẹn nígbà kan wá wo ẹrù tó wà lọ́wọ́ ẹ̀
wọ́n wá bá oríṣiríṣi passport photograph passport oríṣiríṣi èèyàn wọ́n bá bẹ kí ló fi léṣe bolo ti rí àwọn eléyìí wọ́n bá Bible lọ́wọ́ ẹ̀ wọ́n wá ń bi léèrè ó ń dọ́gbọ́n bí ìgbà pé kò gbọ́ Yorùbá dáadáa ó ń dọ́gbọ́n bí ìgbà pé orí ẹ̀ ti yí ibo náà ti ń ṣe eré ilé àwọn èèyàn ṣáà nà nígbà tán nà wọ́n wá padà gbé lọ sí police station ẹ máa gbọ́ sà nígbà tí wọ́n gbé lọ police station wípé àwọn èèyàn náà ń pariwo ẹ má jẹ́ kó pa sí bí o kọ́lọ́pàá má di wàhálà ọlọ́pàá o ẹ má jẹ́ kó wọ́n pa sí bí o àwọn èèyàn kan ṣáà organize wọ́n gbé lọ police station láàárín an hour sí 2 hours jẹ́ believe pé ọlọ́pàá wá ń ṣe àwọn èèyàn ládùúgbò kí ni reason wọ́n ní ẹni tí wọ́n nà yẹn wọ́n ní kò ṣe gbọ́mọgbọ́mọ wọ́n ní àwọn wo ló nà kí ni wọ́n rí lọ́wọ́ ẹ̀ kí ni kan gbà wo àwọn tó dẹ̀ wọ́n fi wò ó pé Nàìjíríà ṣe tí Nàìjíríà bá máa dáa tí ó bá ti dáa látọ̀dọ̀ ọlọ́pàá tó bá ti dáa látọ̀dọ̀ olórí tó dáa lọ́dọ̀ ọlọ́pàá tó dáa látọ̀dọ̀ àwọn justice Nàìjíríà ti dáa ṣe táwọn ọlọ́pàá àtàwọn táwọn rí yìí tó ń ṣe yánmayànmá ẹ̀ tí ò bá ti dáa ó tún dáa yàtọ̀ wá kélédùmarè bá wa ṣe tọrọ ọlọ́pàá ṣe rí nìyẹn o. ṣẹ̀rọ ọ̀rọ̀ tẹ̀ sọ òótọ́ wa bẹ́ẹ̀ o jẹ́ rí ọ̀gbẹ́ni tá a la mú yẹn èmi tẹ̀ ti jàn lẹ́sẹ̀ lójú nígbà wọn máa bí lè rí kí ni kókó yìí wá lójú ẹ̀ ó nawọ́ sí mi dàrẹ́ ti di pé ẹni tó jàn lẹ́sẹ̀ rọ̀rọ̀ lílẹ̀ àwọn ọlọ́pàá yẹn bá ní are you trying to be beating kí náà ti ẹ̀ pé suspect pé he's still a suspect you're supposed to have bring him to the station before you lay your hand on him. Táàbà fẹ́ yin ìrìn kó ń bẹ tàbí kẹ́ ẹ mọ́ ṣáṣáṣá wọ́n máa tì í mọ́lé. Ìjọ náà mo ní ó ga ọ àtúgbọ́dọ̀ ná àwọn alọ́kóló ń kígbe mọ́ báyìí mo ní kò sí wàhálà so àtìgbà yẹn mo ti rí i pé kò sí justice nílẹ̀ wáyé o àbíkọ́ lọ́n kó ṣàánú wa. ìfẹ́lẹ́ bá farapamọ́ sí kó bọ́ ta wá o òun àti atọ́kùn ẹni tó fọ̀rọ̀ wá lẹ́nu wò ohun tán bá rí lọ́bẹ̀ tán fi garu ọwọ́ kán jẹ́ ká mọ̀ o ẹni tó gbowó fún wọn ẹni tó sponsor ẹ mọ funny things nípa àwọn program tó máa ṣe lórí rédíò yìí tẹ́ ẹ bá lówó lọ́wọ́ ẹ lè lọ sọpẹ́ fẹ́ ṣe kankan lórí rédíò ẹ dẹ̀ máa ṣe program fún ànáwà àbí 30 minutes even program yìí ṣe program 30 minutes bóyá fún ànáwà táwa ló sponsor program yẹn tí a bá fẹ́ ṣọdún fata bá lọ sórí program lásán pé jingle akínní kan gbà wo owó tá a máa ná àwọn olówó sponsor program yìí tó fi ń bá àwọn èèyàn lórúkọ jẹ́ àbí ẹ̀ ń ṣe fọ́lọ́ ni ẹ̀ẹ́dẹ̀ gbójú wọn jáde tá a bá sọ pé ẹ gbójú wọn jáde káwọn èèyàn lè ba wàwí ẹ̀ fún wọn kó lè máa sá fún wọn ẹ gbójú wọn jáde kí wọ́n lẹ́sẹ̀sì pé fi ń ṣe program yìí kí ni kókó ẹ̀ gangan ṣé ẹ̀ ṣèfù ara yín ni àbẹ́ ẹ̀ ṣèfù station yín àbẹ́ ẹ̀ ṣèfù aráàlú àbẹ́ ẹ̀ ṣèfù. bóyá ẹ mọ̀ ọmọ balógun ẹ mọ̀ bóyá ẹni yẹn gan jọ Yinka Ayefele wọn kàn wò pé kò ní ìdí kan gbójú ẹ̀ síta since tí ó ti dàbẹ́ ẹni pé family member to family member ni so nǹkan tẹ́mi tún wò láàrin yẹn nìyẹn pé ojú ẹ̀ tuntun ti dojú mi tẹ́ ẹ bá ti ṣó ojú mi náà ẹ ti ṣó ojú ọ̀gbẹ́ni so bóyá nǹkan tó wà ẹ̀ nìyẹn so lágbára àwọn tó nílẹ̀ Ọlọ́run jẹ́ kí Mr. Ayefele kó bọ́ síta but ọ̀gbẹ́ni yẹn is it not around 95 tí mo gbọ́ kó last dent gbà yẹn Ọ̀ṣun state kọ́ ló ti last dent gbà yẹn torí mo believe Ọ̀ṣun state ló wà ní Yorùbá ìgbà yẹn náà gan rumors gan gbé pé kò ń ṣe accident lásán ṣé eléyìí gan ò máa fara mọ́ wípé kì í ṣe accident lásán tó ní ìgbà tó ń ṣubú tó ń lè dìde kíní kan àbí kó ló tẹ̀ ṣe kọrin yẹn gbà yẹn náà ilẹ̀ ló yọ òun àbí whatever ṣéyàn náà nìyẹn ilẹ̀ gan ò ṣe ní ìjọ ilẹ̀ ṣe máa bẹ̀rẹ̀ sí ní ìjọ ni tí ò bá ti lè provide ẹni tó gbéra sórí program yẹn ilẹ̀ kò tí ì yọ rárá ilẹ̀ ò tí ì yọ o. ẹ dákun ẹ jẹ́ ká double tap ẹ jẹ́ kí n padà play fídíò yẹn kí gbogbo wa gbọ́. Bluetooth disconnected. Ayefele ló ń bọ̀ ní aago 3
èní òun nìyẹn fúráyà tó ṣe síta nìyẹn ó lóun bọ̀ láago 3 èní so kí òun dẹ̀ máa mú ẹni tí tóun àti ẹjọ́ sọ̀rọ̀ yẹn òun máa mú dání jáde síta tí gbogbo wa máa gbọ́ so bóyá yóò ṣó ojú ẹ̀ ni bóyá yóò ṣe ọ́díò ni àwa ọmọlé tó ti ń ṣe látàárọ̀ ṣágo 3 ò tí wàá lù ní àti ìrí wọn o ṣágo 3 ò tí ìlú ní àti ìrí wọn o. ọwọ́ ti kanwọ́ o. ṣágo 3 ò tí ìlú náà ní. gbogbo ọwọ́ tó bá kanwọ́. àbí èwo lẹ̀ ìtúnṣe dákun ẹ bá wa yí aago sókè ṣágo àbí kẹ́ yí lọlẹ̀ ní Nigeria time ṣé aago 3 ò tí ìlú ní Nàìjíríà ní aago 3 àbọ̀. 5:22 la wà báyìí. 5:22 ní Nigeria time báyìí. àwọn àbí okó tó di woro sí woro ògo la gbọ́ àgbọ́kọ́mu o tá a bá ti tẹ pí àtẹpí nìyẹn o òun náà mo fi sọ mi ìmọ̀ iye aago tó lù ní Nàìjíríà so bóyá aago 3 bò tí lù ní Nàìjíríà òun náà ni mo fi béèrè pé aago 3 bò tí lù ní Nàìjíríà ni. bóyá aago Ayéfẹ́lẹ́ ò dẹ̀ ṣiṣẹ́ lọ́wọ́ rẹ̀ mọ́ ni àwọn ayé ti kọlu aago ẹ̀. gbogbo kílẹ̀ ni mo wá ẹ̀yin èmi ẹ bá mi lọ kọ́lẹ̀ kúlẹ̀ ẹ bá mi lọ wọlé Ayéfẹ́lẹ́ wọ ẹ dákun ẹ bá mi lọ wọ ẹ náà mọ ilé Ayéfẹ́lẹ́ ẹ dákun àbí bo ló fẹ́ gbà jáde. nígbà tí bọ̀dà Rashidi àbí kí là ń porúkọ bọ̀dà tí former governor Ọ̀yọ́ state gbà kan tó wọ ọ́fíìsì ẹ̀ ńgbà yẹn àwọn ọmọ ọrùnmọlẹ̀ àwọn ọmọ òrìṣà iná náà dìde ó pé àwọn ìṣerú eléyìí tó kó gbogbo tí former governor Ọ̀yọ́ state. àti fàdákà lọ má jẹ́ kí everybody tàn ẹ́ má jẹ́ kí everybody tì ẹ́ pé kó lọ tọ̀ tó gbọ́ pé kó lọ pàpà sí ìran rẹ kò sẹ́yẹ tó ń gbé fún ẹ owó tó fún ni òtó èèyàn èmi mọ̀ pé iṣẹ́ owó ló ń ṣe iṣẹ́ owó ẹ òun ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ àwọn èèyàn máa ń gbowó tí ò ní padà gbà mí mọ́ kéèyàn bá gbowó kékeré tó bá fi ṣe nǹkan rẹ ìyẹn ló dáa o. ṣé ìyá ògọgọgọ ìyá ògọgọgọ. kó o gbowó kó fi ṣe nǹkan rẹ owó eléyìí tó gbà yá run ẹ o owó ìran rẹ tó gbà yí yóò run ẹ o. ẹni gbàgbọ́ tẹ́ ẹ bá kọ́kọ́ pààyàn ní brown ilẹ̀ dọ́gbọ́dọ̀ ṣá orí rédíò màlẹ́ wà. bẹ́ẹ̀ ni bàbá ẹni gbàgbọ́ tẹ́ ẹ bá kọ́kọ́ pààyàn ní. papa spíkà wọn àbíkẹ́ bá wọn pa spíkà wọn ọ̀rọ̀ tó ń sọ bẹ́ẹ̀ ń wọ létí bí ẹ bá wọn pa spíkà wọn. ilẹ̀ dọ́gbọ́dọ̀ kan ṣá orí rédíò màlẹ́ wà. bẹ́ẹ̀ ni bàbá mo mọ̀ pé orí rédíò mo wà. ẹni gbàgbọ́ tẹ́ ẹ bá kọ́kọ́ pààyàn ẹ ní brown ilẹ̀ dọ́gbọ́dọ̀. ọkàn ó gbọ́dọ̀ rí láàrin 2 hours sígbà tá a bá pa tán tí ọkàn yẹn wà nílẹ̀ ẹran àbí èèyàn ẹlẹ́ ti dodidi èèyàn rí. bẹ́ẹ̀ ni bàbá. ǹjẹ́ mo yé èèyàn tẹ́ ẹ ti pa. èyí tí ó òrìṣà lásán gbà going to 78 èyí tó tọwọ́ tèmi gan jáde débi tá a ṣe tàwọn ọmọ mi ní ilé sọ́tán. ẹ lè sọ tó ẹ ti ṣẹ̀wọ̀n tó ẹ̀mẹ́rin rí. jù bẹ́ẹ̀ lọ ni o. jù bẹ́ẹ̀ lọ ẹ ṣẹ̀wọ̀n nìbàdàn. bẹ́ẹ̀ni. ẹ ṣẹ̀wọ̀n níléṣà. bẹ́ẹ̀ni. ẹ ṣẹ̀wọ̀n nífẹ̀. bẹ́ẹ̀ni. ẹ ṣẹ̀wọ̀n ní kirikiri ní èkó. ẹni méjì níṣẹ́ èmi wà tó jẹ́ pé ẹ gbẹ̀mí là. bẹ́ẹ̀ni. èmi wà tó jẹ́ pé ẹ jẹ ẹ mú balẹ̀. bẹ́ẹ̀ni. ẹni gbà tẹ́ wọ́n. bẹ́ẹ̀ni bàbá. oṣooṣù lẹ ń pààyàn. bẹ́ẹ̀ni. tẹ́ fi ń rúbọ fún òrìṣà. òrìṣà yẹn. àwọn wo lẹ wá ń pa. àwọn obìnrin náà máa lò fún ẹ̀jẹ̀ obìnrin ló mọ́ béèrè. báwo lẹ ṣe wá ń rí wọn. ó láwọn ọmọ tí mo ní fún wọn tó máa gbé mọ́tò síta. so tó máa ti gbé mọ́tò síta wọ́n lè lọ gbé ọmọ ní club wọ́n lè gbé ọmọ lẹ́gbẹ̀ẹ́ títì bí kò bóyá wọ́n fẹ́ ní boyfriend àbí àgbésùn. so wọ́n á dẹ̀ gbé tó bá ti kú díẹ̀ kan délé ó ní nǹkan tó máa fi kàn ní ara. ó lọ ń tiẹ̀ nìyẹn. ó lọ nìyẹn tó máa ti wá pa ẹ̀jẹ̀ náà máa dà sórí òrìṣà yìí.
Ta ló ń pè wá? Mi ò gbàgbọ́ pọ̀ tọ́ lọ́bẹ̀rẹ̀ ìwíjàre. Orí rédíò màlẹ́ wà. Bẹ́ẹ̀ ni bàbá, mo mọ̀ pé orí rédíò wà. Ẹ nígbàgbọ́ pé ẹ bá kọ́kọ́ pààyàn ẹ ní ìhàlẹ̀ ilẹ̀ tó gbọ́dọ̀ ọkàn ọkàn. olódùkúlẹ̀ akó ètò ṣe rí ọlọ́run kó là wá nínú orí burúkú tí wọ́n ń gbé kiri yìí. Mo tún fídíò yẹn gbọ́ ní ìrọ̀lẹ́ yìí. Ọ̀dọ̀ mo gbọ́ 1 and 2 ẹ̀ mi ti gbọ́ tán. Ọ̀gbẹ́ni yẹn sọ̀rọ̀ tó pọ̀ gan. Ẹni tá a wá jọ wà tó jókòó sí mi lẹ́gbẹ̀ẹ́ mo wá bí mo ní nílẹ̀ Yorùbá òrìṣà wo ló ń gba ẹ̀jẹ̀ ènìyàn tóun mọ̀. Ìyẹn ni ṣebí wọ́n máa ń sọ láyé àtijọ́. Mo ní Yorùbá bí mo ti bà ayé gbogbo wa jẹ́. Ṣárigini irọ́ lọ́dọ̀ tèmi irọ́ funfun tó jìnnà sóòótọ́ ni. Nígbà ilẹ̀ Yorùbá kò sí òòṣà Yorùbá kan tó ń gba ẹ̀jẹ̀ ènìyàn o. Mi ò wá jiyàn tó bá fọwọ́ ara wọn bùkútà lẹ̀ tó ń pa ẹ̀jẹ̀ fún. Bọ̀ nílẹ̀ Yorùbá ti wá kò sí òrìṣà kan lẹ̀ Yorùbá tó jẹ́ pé ẹ̀jẹ̀ èèyàn lomi ẹ̀ kò ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Àwọn bàbá wa ò dájú bẹ̀ yẹn o. Gbogbo eléyìí tara wọn náà fẹ́ bàjẹ́ kì í ṣe tiwa. Go and play. Inú mi dẹ̀ dùn mo ti ń rí fídíò táwọn oníṣẹ̀ṣe ti ń ṣe lórí ẹ̀. Wọ́n gbọ́dọ̀ gbégbèsè lórí ẹ̀. Ẹni yẹn tó ní kó má ṣe ojú òun yẹn kọjá mọ ojú ẹ̀. Òrìṣà tó ń gbẹ̀jẹ̀ èèyàn lọ́wọ́ wọn kó jẹ́ kí gbogbo ayé mọ̀. Ẹ wo ẹ ṣeun gan bàbá wa Kọ́lá. Ṣe rí àwọn àṣìṣe tí àwọn ẹlẹ́sìn méjèèjì mi kì í fẹ́ pọ́n wọn lẹ́sìn tó pínlẹ̀ Yorùbá láti lẹ́sìn ṣùgbọ́n táwọn religion méjèèjì tán máa ń ṣe ni wípé especially àwọn tó jẹ́ Islam àṣìṣe tán máa ń ṣe ni pé wọn ò mọ̀ yàtọ̀ láàrin Yorùbá ò ní ẹ̀sìn. Ṣe rí wọn bàbá mi ní fẹ́ jẹ́ ká lọ bẹ̀ yẹn nítorí ọ̀rọ̀ tó máa pọ̀ ń bẹ́ wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nítorí pé tá a bá ń sọ̀rọ̀ pa ẹ̀sìn kò í ṣe borrowed language Yorùbá ló ní language. Ṣé máa ní Yorùbá ò ní ẹ̀sìn? Ṣáà bàbá tí wọn mọ Olódùmarè kí àwọn kíní tó dé ní. Ẹ má jà lọ bẹ̀ yẹn bàbá ẹ má jẹ́ ká lọ bẹ̀ yẹn ẹ má jẹ́ ká lọ bẹ̀ yẹn ẹ má jẹ́ ká lọ bẹ̀ yẹn. Nǹkan tí mo fẹ́ mú jáde ńbẹ̀ ni pé Allah àwọn tí wọ́n ń pè yìí ẹ rí i pé wọ́n fi gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú Kùránì wọn ṣìgìdì ni ẹ rí i pé kò sí tán ṣe máa lọ sí Mẹ́kà lọ́dọọdún téyàn ò ní kú síbẹ̀ ìtún wọn lọ láàsì yóò dẹ́kun mo gbọ́ pé wọ́n sọ pé èèyàn 15 ló kú tó túmọ̀ sí wípé ṣìgìdì tí wọ́n ń bọ òun wọ́n fi táàmù ẹ̀ pẹ̀lú ẹ ṣe bàbá ṣìgìdì tí wọ́n ń bọ òun wọ́n fi táàmù ẹ̀ gẹ́gẹ́ bí òrìṣà ẹ dẹ̀ pé tán bá ń bọ ṣìgìdì àwa náà máa ń ní tá a bá fẹ́ ṣe ṣìgìdì bóyá a fẹ́ ràn síṣẹ́ àbí kankan bóyá ẹṣẹ́ ajá bí kankan á pa ẹ̀jẹ̀ adìyẹ lé lórí ṣùgbọ́n irú ẹ̀ làwọn náà wá ní tó jẹ́ pé àwọn ò lè fún ní ẹ̀jẹ̀ nǹkan ọ̀sìn bí kò ṣe ẹ̀jẹ̀ èèyàn ibẹ̀ yẹn not ti misquote náà fi wá gbàgbà pé nítorí pé táwọn bá ń sọ nípa òrìṣà gẹ́gẹ́ bí ẹsẹ̀ Ifá ṣe yíwọ́ ká ṣe jẹ́ kó yé wa ó Ifá ní ènìyàn ní di òrìṣà ẹni tó wá sílé ayé tó ṣiṣẹ́ rere láyé tíṣẹ́ rẹ̀ ò sì parun ènìyàn ní di òrìṣà bí táwa ti mọ òrìṣà nìyẹn ṣùgbọ́n tá a bá tún wá ní ká tẹ̀síwájú ká tún tọ̀ tá a bá wá ní ká irúnmọlẹ̀ tá a bá sọ̀rọ̀ ìparúnmọlẹ̀ irúnmọlẹ̀ ò kì í ṣe òrìṣà àwọn ẹni yẹn ni wọ́n wá láti òde ọ̀run tẹ́nìkankan ò bí tí kò dẹ̀ ṣe pé bóyá kékeré náà délé ayé kò ṣe pé èjì kan báyìí náà délé ayé àwọn ni wọ́n jẹ́ ká mọ Elédùmarè ṣẹ́pò ti yàtọ̀ síra wọn ṣùgbọ́n táwọn bá wa máa sọ wọn á ní òrìṣà ṣùgbọ́n ẹ dẹ̀ pé ní inú club house àmì nínú àwùjọ títọ́kì náà ní bàbá wa ìwàlẹ̀sìn wọ́n tú Kùránì débẹ̀ yẹn wọ́n wá sọ pé kí ni wọ́n pè àmúnáfí àbí wọ́n tí àdárúkọ yẹn bá kan wọ́n wá jẹ́ kó yé wọn pé ṣìgìdì ni báwa ni ṣìgìdì ṣe wá jọ mọ́ òrìṣà wọn ò lè dáhùn ẹ̀
fúdi èyí mo rí pé ibi tí wọ́n ti máa misquote ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nìyẹn kọ́ máa fi ṣìgìdì wí òrìṣà ènìyàn dẹ̀ lòrìṣà báwa ni ṣìgìdì ṣe wá jọ mọ́ ohun tẹ́ a fọwọ́ mọ tí wọ́n fọwọ́ mọ gẹ́gẹ́ bí irú àlàtàrí tó níwo méjì tó nápá ọ̀tún méjì lẹ́gbẹ̀ẹ́ kan gbogbo nìyẹn ti di òrìṣà náà tí irú àlà yẹn tó bá wá ń gba ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ó ń gba ẹ̀jẹ̀ náà ni ǹjẹ́ ó túmọ̀ sí pé òrìṣà ni kò sí òrìṣà ibi tí mo ti rí pé wọ́n ti sọnù nìyẹn tí wọ́n ti mọ̀ túmọ̀ nǹkan tí Yorùbá tá à ń pè ní òrìṣà táwọn bá gbé igi kalẹ̀ ní ìsìn tí wọ́n bá gbẹ ní àwòrán kan àbí tí wọ́n bá mọ amọ̀kùn láwòrán kan àwọn ti gbàgbọ́ pé òrìṣà nìyẹn ṣìgìdì nìyẹn ìyẹn ìṣòrìṣà ohun tí mo fẹ́ jẹ́ fún àǹfààní ẹni tí ó bá mọ ìyàtọ̀ nínú ṣìgìdì àti òrìṣà mo ṣe ní kí n wọlé pé ó ṣeé ṣe kó jẹ́ pé ṣìgìdì tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fún lẹ́jẹ̀ èèyàn ṣùgbọ́n nígbà tóun náà tó bá máa sọ àlàyé ẹnu ẹ̀ òun lá mọ ohun tó ń pè ní òrìṣà àbọ̀rú àbọ̀yé o. ọyẹ bọ ṣíṣe sà ọgbà tọ ṣe rí rí aláyé tó ń pa èèyàn fún òrìṣà tó ń pariwo yẹn kó ṣàbọ̀ ta kó wá sọ kó wá dárúkọ ẹ̀ òun làwa ti ẹ̀ fẹ́ kó wá dárúkọ ẹ̀ òṣàlẹ̀ bàbá rẹ̀ tó ń gbẹ̀jẹ̀ yẹn kó wá dárúkọ ẹ̀. then again ṣe ráwọn fíìmù wa gan àwọn onífíìmù sọnù àwọn onífíìmù yà àsìkò ti tó káwọn kan tún wèrè tán ń ṣe yẹn kán máa ṣàtúnṣe ń sìn because tá a bá ja gbogbo eléyìí tán àwọn ló kù èmi personally mo máa face wọn ò bíyà wọn gbogbo òṣì tán ń ṣe yẹn tán ń pe ra wọn ní kíní ẹyin babaláwo nínú fíìmù yẹn tán ń ṣe babaláwo orí wọn tó ti gbálẹ̀ yẹn kán máa mọ fíìmù tán máa jù síta. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò. Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.